Èdè ò ní dìyìn, ìgbàgbé ò ní ṣe yín o. Béèyàn bá pé gba bó ṣe léwu kí wọ́n lágbára tó tọ́ ọba dojú rẹ̀ kọ́ wọ́n ilẹ̀. California! Ilẹ̀! Olúwa o! Ẹ̀mí àwọn wòlíì. Jẹ́ kí èdè àìyedè ò bẹ́ sílẹ̀ láàrin àwọn aninilára mi. Dákun 10% ti 100 million. Èèlò ni? 10 million yẹn. Bí ìgbé ọmọ àdùnní, ilé kókó ní tágbé, máa bọ̀. Kábọ̀. 40 million naira ló wà mẹ́. Ọmọ lọre, ọmọ bọ̀ọ́rẹ́ ni. Gbọ́ òun dùn mí nú. Ní ẹ̀yìn ló wà rẹ̀. Mo fẹ́ ṣe mẹ́rin. Bọ̀ wálé o. Abẹ́ ti gbàgbé. Pé Ó gángan rè, ó ní ẹ̀ǹtẹ̀ wá mú rè. 100 million naira. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ pín sí gbogbo ibi tó yẹ kẹ́ ẹ pín sí across the world pátápátá. Ìyàwó mi nìkan ṣoṣo yóò mọ̀ kí mò ń ṣe iṣẹ́ tí mò ń ṣe. Ṣé pé bó ṣe burú tó yìí? Ìyàwó rẹ̀ ọmọ iṣẹ́ tó ń ṣe. Ṣẹ̀ṣẹ̀ àbánà ṣẹ̀ṣẹ̀ burú. Ṣẹ̀ṣẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ burú. Gbogbo ọ̀nà tẹ́ ẹ bá fi gbà mí, mo fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí sẹ́. Tí n bá súnmọ́, nǹkan mi ò ṣe o. Kò ní dáa fún yín. Yé! Kò ní dáa fún wọn náà.